Sayyidina wa ala Rasulul Karim. Ẹni ìbàjẹ́ kó súnmọ́ ẹ̀pá aláròyé ọ̀dákẹ́ Àjàbẹ́tìlà ìfẹ́ sọ̀rọ̀ Àjàbẹ́tìlà ìfẹ́ kéwú. Ẹkún àgbòkí ẹni ìbásùn kó jí ẹ̀pá aláròyé ọ̀dákẹ́ Àjàbẹ́tìlà ìfẹ́ sọ̀rọ̀ Àjàbẹ́tìlà ìfẹ́ kéwú. Oníkòyí ẹ̀sọ́ ọmọ àgbọ̀n yùn ọmọ àgbọ̀n ṣẹ́jí ọmọ òsínú akókùnrin dàpọ̀ fún ọmọ ọ̀pọ̀ fún yọyọdún fàálẹ̀ òkú tó kú lébà gbẹ̀rẹ̀ jí lọ sí bàbá ọkọ mi àfà ìròjò lókínú jọ òrómọ lóye ọmọ àkòdá bá ń wó sòwò ayélujára sùn wọn kọ́kọ́ wọn padà ájínèrè fi wọn ọmọ ibi tí wọn kọ́kọ́ sí ọba rìn lọrin bọ̀ bíi fílàní àjàṣẹ àwọn Oníkòyí ẹlẹ́kùlé wọn dàgbẹ́ ayélujára bàbá ọkọ mi. Oyin lè ra oyin lè ra tí bàbára ń ṣètù oyin lè ra ṣé gómìnà lóòṣè òṣèlú rẹ̀ lóòṣè tí bàbára ń ṣètù ṣéjú mi lóòṣè ṣéjú rẹ̀ kóòṣè òṣèlú rẹ̀ lóòṣè tí bàbára ń ṣètù ṣéjú mi lóòṣè. Ayélujára sùn mọ́ Oníkòyí ẹ̀sọ́ ajíire níbi òtí bíi ìbẹ̀rẹ̀ bíi ìjọ ọmọ afàgbàlákè tíjà ọmọ ilé ayé àyú ọmọ àgbà tí yárùn ọmọ kọ̀tápélé nìní ọmọ arówósẹ̀ sọ́ọ̀kò yìí ọmọ ẹ̀fọ́ ẹ̀mọ́dìyàn ogun ọkọ̀ ní àgbà ìròyìn àpàlùwálé ní fáìnà ní àjàṣẹ́ ó kí ní ìjọ ọmọ òsínú akókùnrí dàpọ̀ ọ̀fìn ọmọ ọ̀pọ̀ fún yọ̀yọ̀dọ̀ fàálẹ̀ òkú tó kú lẹ́ka agbẹ́rò kìlọ̀ sí abọ́ ọkọ mi. Oníkòyí ẹ̀sọ́ ẹlẹ́kùlé wọn jàgbọ́n ayélujára àbọ̀ ọkọ mi. Oníkòyí dìde ogun tó la Oníkòyí dìde ogun tó la Ìkòyí nílé o Ìkòyí nílé o a kì í má ní rìn ká mọ́mọ́lé ẹni. Ìkòyí nílé Ìkòyí nílé àjìsá bàbá àjínàtù. Ìkòyí nílé yárìnyárìn ọmọ oníyárìn yárìnyárìn ọmọ oníyárìn. Ìyá mi ọ̀dá ọkọ̀ lóró mi. Ìyá mi ọ̀dá ọkọ̀ lóró mi. Yárìnyárìn ọmọ oníyárìn yárìnyárìn ọmọ oníyárìn. Ìyá mi ọ̀dá ọkọ̀ lóró mi. Ìyá mi ọ̀dá ọkọ̀ lóró mi. Ọmọ oyin dà ọmọ oyin rèé ọmọ oyin dà ọmọ oyin rèé aya oyin dà aya oyin rèé aya oyin dà aya oyin rèé aya oyin dà aya oyin rèé 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 aya oyin dà aya oyin rèé aya ogun dà aya ogun rèé ogun dà aya ogun rèé ogun dà aya ogun rèé ogun dà aya ogun rèé. Bàbá ọkọ mi Oníkòyí ẹ̀sọ́ ọmọ ajíire níbi òtí bíi wẹ̀rẹ̀ bíi ìjọ ọmọ afàgbàlákè tíjà ọmọ ilé ayé àyú ọmọ àgbà tí yárùn ọmọ kọ̀tápélé nìní ọmọ arówósẹ̀ sọ́ọ̀kò yìí ọmọ òsínú akókùnrin dàpọ̀ fún ọmọ ọ̀pọ̀ fún yọ̀yọ̀dọ̀ fàálẹ̀ òkú tó kú bàbá ọkọ mi. Ọmọ oyin dà ọmọ oyin rèé ọmọ oyin dà ọmọ oyin rèé ọmọ oyin dà ọmọ oyin rèé. Ayélujára lọ kò tẹ ẹ̀yà àkàmú ẹnu kò sí lẹ́kọ̀ọ́. Ayélujára lọ kò tẹ ẹ̀yà àkàmú onítòkí o. Ayélujára yọ ọ̀nà yìí lànà gbàsọ. Ayélujára yọ ọ̀nà yìí lànà gbàsọ. Bèríbèlè yọ ọ̀nà yìí lànà gbàsọ. Bèríbèlè yọ ọ̀nà yìí lànà gbàsọ. Bèríbèlè yọ ọ̀nà yìí lànà gbàsọ. A kí Ọlọ́run a sì fi yìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run bá kó mọ́ṣẹ́ gba
kíkí wa, kó sì gba ọpẹ́ wa, kó sì gba ìyìn wa níwájú rẹ̀. Mo ṣe alábàápàdé fọ́nrán kan lórí YouTube. Ó wá jẹ́ fọ́nrán tó ṣẹ̀ṣẹ̀ jáde tí ó fẹ́ dàbí fọ́nrán ẹ̀tànjẹ. Bí ikọ́ fọ́nrán ẹ̀tànjẹ ni fún àwọn ará ìlú àti gbogbo àgbáyé látàrí ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ṣé rí èmi Zubair Muhammad Taofeek Lobanika, tó bá wù yín kẹ́ ẹ gbọ́, tó bá wù yín kẹ́ ẹ gbà, kò jẹ́ dandan. Gbígbọ́ náà kì í ṣe dandan, torí èèyàn máa gbọ́ tí kò ní gbàgbọ́ yege sórí tí kò ní wọnú ọpọlọ rẹ̀. Bọ̀ gbígbọ́ táwọn eléyìí bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi, mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ọgbọ́n àti làákàyè kẹ́ ẹ fi bá mi gbọ́. Ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́, mo fi Ọlọ́run ọba tó dá mi, mo fi búra wípé kò bá ti le tó báyìí, kò bá ti débi tá a bá dé yìí. Ìjà méjì ló wà nígboro. Ìjà òdodo àti irọ́ ló wà nígboro. Òdodo kò nílọ́, kò láláfẹ̀yìntì ju Ọlọ́run ọba lọ. Èyí tó sì jẹ́ irọ́, ó ní agbára, ó ní owó, ó ní ọlá, ohun téèyàn fi ṣayé pátápátá ó ní, ṣùgbọ́n kò tọrọ àtúbọ̀tán. Ìnirọ́. Irọ́ ò tọrọ àtúbọ̀tán o, torí gbogbo ẹni tí bá ti ń pa irọ́ lópin ìgbà tó bá yẹ pé ó fẹ́ fi tẹ́ra rẹ̀ nínú ni, ó fẹ́ fi tẹ́fẹ̀ẹ́nú ara rẹ̀ ni, ẹ padà rí i pé ẹni tí ò tọrọ àtúbọ̀tán fúnra ara rẹ̀ ni. Ẹni tí ò látúbọ̀tán dáadáa ni máa pa irọ́. Fọ́nrán yìí nígbà tí mo rí i, màá ní kí n fẹ́ clear everybody. On the 9th, in the continuation case tó wà ní court tí Ògbómọ̀ṣọ́ àti whosoever tó bá wà involve, gẹ́gẹ́ bá ti ṣe gbọ́ pé on the 9th and 11th in the case, èyí tí mo sọ is never contrary to the law, kò sì wà against òfin fún àwọn aláṣìgbọ́. A padà discover pé kì í ṣe pé bóyá ṣìgbọ́ kankan ló wà nídìí ẹ̀. Àwọn onífẹ̀ẹ́nú tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ń gọ látàrí tó ń ṣẹlẹ̀ yìí, tó yẹ pé ibẹ̀ náà ti ń jẹ. Wàláì, kó má jẹ́ pé ti tàárọ̀ tọ̀sán talẹ́, ìwọ̀nba àgbà tán bá fẹ́ lọ, tán fẹ́ ṣe nǹkan nínú ẹ̀, ibẹ̀ náà tí wọ́n ní tán ń rí nídìí ẹ̀, tí wọ́n fi ń sáré pé káṣírí ọ̀rọ̀ kó má tú, kọ́rọ̀ náà kó má sì parí. Ní ó fi jẹ́ pé gbogbo nǹkan tá bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ìlú, àwọn lẹ́ẹ̀mọ́ bá níwájú, lẹ́ẹ̀mọ́ bá tí wọ́n mọ̀ sáré kálẹ̀ káàkiri. Ó wá dàbí ẹni pé gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ìlú gọ̀, àwọn nìkan Ọlọ́run ṣe ọgbọ́n fún. Wọ́n bá dá ẹgbẹ́ 10 kalẹ̀ ní Ògbómọ̀ṣọ́, ẹ bá wọn nínú gbogbo ẹgbẹ́ 10 wọn. Gbogbo ẹgbẹ́ 10 tẹ́ bá sì bá wọn nínú ẹgbẹ́ náà, wọ́n mọ̀ sáré aṣíwájú ń bẹ̀ ni. Torí pé káṣírí ibi tí wọ́n ti ń bọ̀ kó má bàa tú bá wọn níbi tí wọ́n wà. Ara ń tá a ṣe tá a fi bọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ níbi tá a bá dé nìyí. Wọ́n ní asọ̀rọ̀mọ́tàsé, asọ̀rọ̀mọ́yẹ̀ àbí aṣàdéhùn mọ́yẹ̀, bí olúwa rẹ̀ bá sọnù àbí tá a bá ti rí i pé àwádìí rẹ̀ náà béèrè pé báwo ló ṣe jẹ́. Mo tẹ àwọn kinní kan jáde kó tó di pé wọ́n seize fóònù mi. Àwọn nǹkan tí mo fẹ́ ṣe yẹn inú fóònù yẹn ló wà. Gbogbo nǹkan tí mò ń wí yìí inú fóònù ló wà. Tẹ́ fi wá seize fóònù yẹn, àwọn fóònù mi tán seize láti nǹkan bí oṣù 5 ní àbí? Yes, almost 5 months, àti ń wọnú oṣù 6 lọ, oṣù 6 lọ. Tí kò ní ìdí tàbí ìtumọ̀ tí wọ́n fi seize fóònù mi.
gbogbo ìrìn àjò tí èèyàn bá fi lè rìn láti pé kó lè bá rí fóònù yẹn gbà ni mo rìn ní abẹ́nú tí kò já sí rírí gbà. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe mú ọ̀rọ̀ kí n gba ọ̀nà òfin láti fi gba fóònù mi bọ́n ṣe mú wá, bẹ́ẹ̀ ni mò ń paná rẹ̀. Ẹ̀rí wà níbẹ̀ wípé mò ń paná rẹ̀ ní gbogbo ọ̀nà ni mo fi ń parí wípé n ní tẹ̀lé ọ̀nà òfin kankan pé mò ń lé kiri, torí bákan méjì ni. Inú kó padà já sí àkóbá fáwọn tán gba fóònù mi, tàbí kó padà jẹ́ ìbàlórúkọjẹ́ fúnlùú Ògbómọ̀ṣọ́. Wọ́n lá tún ṣe títí tí àwa náà tún gbéjọba lọ sí kóòtù. Àwa náà la sọ wípé ẹnìkan ṣe tí ò dáa pẹ̀lú ìlú tó gbèlú lọ sí kóòtù. Àwa náà la tún gbé ìjọba lọ sí kóòtù. Ayé ò ní rí pé Zubairu Muhammed Taofeek ló lọ sí kóòtù mọ́. Ojú tí wọ́n padà máa fi wo ni pé ojú wípé Ògbómọ̀ṣọ́ ló gbé àwọn ọlọ́pàá lọ sí kóòtù. Gbogbo ibi tí máa ń jẹ́ ọlọ́pàá láyé yìí, tàbí ẹni tí máa ń ṣe ọlọ́pàá tán bá ní kó lọ sílùú Ògbómọ̀ṣọ́, ojú tí ọkọ̀ máa fi wá Ògbómọ̀ṣọ́ nìyẹn. Pé eré kan máa bá wọn ṣẹjọ́, kan máa bá wọn fa nǹkan náà máa fà kálẹ̀ káàkiri. Mi ò ní ọ̀tá kankan lọ́kàn mi pẹ̀lú anybody. Bí kò ṣe pé mo fa gbogbo ẹni yòówù tí ọ̀rọ̀ ìrìn àjò yìí bá wà lọ́wọ́ rẹ̀, ó ṣe dáadáa ni, ó sì kù díẹ̀ káàtó ni, mo fa gbogbo rẹ̀ lé Ọlọ́run ọba lọ́wọ́. Ọlọ́run ọba lọ́ba onídàájọ́ lórí gbogbo ìrìn àjò. Kó sì dá fún mi náà gẹ́gẹ́ bí àníyàn ọkàn mi sí ìrìn àjò yìí. Tọ́rọ́tọ̀ ni nǹkan tí ẹlòmíràn máa pè. Ọ̀rọ̀ pọ̀ lábẹ́ ìrìn àjò yìí. Àlàyé fẹ̀ gidi gan. Èmi pé tá a bá ní ká èyí tá à ń ti ń túbọ̀ pé orí báyìí kìí ṣe pé ayé ò rí, kìí ṣe pé wọn ò gbọ́. Mo wọ mọ́tò mò ń bọ̀ wá láti Ògbómọ̀ṣọ́ wá sí Èkó. Mọ́tò Ìbàdàn tí mo wọ̀, inú ìbànújẹ́ ọkàn gbáà ni mo wà nínú ọkọ̀ yẹn. Kí ló fà ìbànújẹ́ ọkàn? Àwọn ìṣẹ̀lẹ̀ mọ̀ pé téèyàn bá ti pàdé ní public báyìí oríṣiríṣi nǹkan ni ó máa wáyé. Àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tán ní ìṣẹ̀lẹ̀. Wọ́n wá ń conclude lórí pé if you cannot beat them, join them. Wọ́n sọ̀rọ̀ tó lọ́wọ́ o, ìsọ̀rọ̀ tó Ògbómọ̀ṣọ́. Tó wọ́n wá sọ ní sọ wípé bó ṣe gbà ní o, kò sí bó ṣe tọ́mọ́ ní ìsìn. Ẹni tó bá lóun bá fẹ́ gbẹ̀tọ́ fẹ́ nìkankan, bẹ́ẹ̀ni rẹ̀ bá parí síbi ọkàn parí té ni. Ọ̀rọ̀ Nàìjíríà là ń sọ. Ẹ jẹ́ ká mọ́ bá lọ bẹ́ẹ̀ oje. Jẹ́ ká mọ́ ṣe ní tó bá wù kálukú náà kọ́ mọ́ jẹ. Tí ó bá rí nǹkan tí ó bá jẹ tó ń jẹ bá ti tán kọ́ mọ́ bẹ́ẹ̀ kọ́ mọ́ pọ́ mọ́ jẹ nǹkan kan. Wọ́n sàn ṣe bí àwàdà. Mo ha rí wípé mentality wa, ọlọ́mọ ṣe mentality wa kó mọ́ ṣọpọlọ wa ní ọpọlọ ẹranko. Pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọpọlọ ẹranko là ń dì kalẹ̀ káàkiri, kò sí tèèyàn lára wa. Bí ká fi sọ pé gbogbo ibi tí ìbàjẹ́ bá wà, ká máa tọ ìbàjẹ́ lẹ́yìn, ká tẹ̀lé. Àwọn ọlọ́gbọ́n onílàákàyè sọ pé tí nǹkan tá a bá ní kò dáa, tí àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tí ń ṣe 1 million tó bá jẹ́ pé ní tí wọ́n ń ṣe lọ́wọ́ náà nìyẹn kò dáa o. Síbẹ̀síbẹ̀ kò dáa náà ni. Tá bá sì wá ní nǹkan yìí dáa, tí àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tí wọ́n bá kọ nǹkan ẹyọ kan, wọ́n ó padà wá forí balẹ̀ fún ẹyọ kan tó jẹ́ pé nǹkan tó dáa tó jẹ́ òdodo ni. N ló bí ọ̀rọ̀ ìtumọ̀ tí mo fi jáde lórí fídíò yìí. Fídíò tí ẹ wò tán yìí, mo alábàápàdé ẹ̀ lórí YouTube ni. Mo wá wo déètì ẹ̀, mo search fún láti pé kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nínú àwọn ẹ̀kọ́ takọ́. Mo wá discover pé fídíò àṣẹ̀ṣẹ̀ post ni. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ yìí, nǹkan tó ti ṣẹlẹ̀ ní ọjọ́ tó ti pẹ́ ni.
wọ́n wá ń post fídíò yẹn láti fi da ọpọlọ ìlú àtayé rú, láti máa fi hàn wípé bóyá Yunusa lọ rèé ṣe àsàlátù àbọ̀ lọ ṣàdúà kan ní family house, bí ìgbà tó yẹ pé gbogbo àwọn tó jókòó ń bẹ̀ pátápátá ìnílé Ayélára. Ọba jẹ́ pé gbogbo àwọn tó wà ń bẹ̀ lọ jẹ́ pé ilé Ayélára ni Yunusa ọba dìwòye níbi tó wà yẹn, wàláhì kò ní dìwòye. Èyí tó bá yẹ pé gbogbo wọn bá ṣe pọ̀ yẹn, tó bá yẹ pé ilé Ayélára ni gbogbo àwọn tó wà lórí ìjókòó orientation ọba tiẹ̀ ti bá wọn, kò bá ti tó báyìí, kò ní tó báyìí. But gbogbo àwọn ẹ̀tẹ́ tán jókòó níbẹ̀ nínú fídíò yẹn, mo fi Ọlọ́run ọba tí mò ń sìn mo fi búra fún yín, nínú táwọn gan máa ń sọ kálẹ̀ káàkiri ni pé òde kálọ́ká pínwó ni. They are there on contract. Kódà tí ìjà àwọn ọmọ tọ́jọ́ ọmọ inú ilé bíbí inú náà tán ya ọmọ àlè, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀tẹ́ tí wọ́n ya ọmọ àlè sínú lára tó wà nílẹ̀, àwọn tó jọ́kùnrin inú wọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí máa fi ojú hàn ni, àwọn arébi-panu wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa fi ojú hàn ni. But àwọn tó jóbìnrin nínú wọn, kí lẹ expect? 80% wọn ti lọ sílé ọkọ. Ilé ọkọ bí tí wọ́n wà lẹ́yìn Yunusa. Wọ́n fẹ́ wọn kọ̀, wọ́n ń dálé wọn. Bí wọ́n bá láwọn bá dálé wọn, wọ́n yàyà ni. Mo lẹ́ni bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ilé Ayélára tó súnmọ́ lé bàbá ti tèmi, tó yẹ pé wọ́n ṣe wọ́n ètò takú fọ́kọ rẹ̀ pé kọ́kọ́ rẹ̀ kó kọ́lẹ̀ torí wípé ó ń tẹ̀lé ilé Ayélára, ilé bàbá rẹ̀ ni. Ọkọ ló ní pẹ̀lú tóbìnrin yìí bí kalẹ̀ fún mi àti bí mi rẹ̀ ṣe tìjọ wà, kò síbi tó gbé ti ṣẹ̀ mí. Bóò ni màá ṣe lè sọ pé kó má defend ilé bàbá rẹ̀? Wọ́n sọ dìjà mọ́ lọ́wọ́. Ó rí bẹ́ẹ̀, mo fi Ọlọ́run bá búra fún yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, iṣẹ́ ilé ọkọ wọn ni wọ́n ń ṣe, wọn ò ṣiṣẹ́ ilé bàbá wọn. Ṣé ẹ bá rí ìyá tó gbé microphone tó nù kí Oníkòyí, òun gángbọ̀n lóhùn. Àwọn tó pè kalẹ̀ tán jẹ́ pé tó bá yẹ pé ní tòótọ́ ọmọ inú ilé ni wọ́n, kó tó wí ẹyọ kan yẹ kán máa bá wí mẹ́ta, kán máa bá wí mẹ́rin, kán máa bá gbé. Bẹ́ẹ̀ ni àwọn mo gbọ́ mo yà, mo ń wójú re níwájú ìmáàmù kan ní pé mi náà wà ń bẹ, wọ́n ń kí ilé wọn, àwa náà wá fi ilẹ̀ náà ń jáde láti ta tí wọ́n fi wọnú ilé tán fi wá ń fowó lẹ̀. Ẹ jẹ́ ká wá bira wa léèrè ní ìsìn pé ṣé ọkùnrin ti tán lé ilé Ayélára tó jẹ́ pé àwọn obìnrin náà kójọ ń bẹ yìí tó yẹ pé ta náà fi ààyè ọkùnrin sí? Ẹ bí léèrè. Àbí nínú gbogbo àwọn tẹ́rí tí wọ́n jókòó níbẹ̀ yẹn pátápátá, eléwo nínú wọn ń bẹ̀ yẹn ìní ìyá tó bí òun gangan nínú wọn tó jókòó ti ṣe Ọlọ́run lára ọmọ rẹ̀ tán wá yin Ọlọ́run látara rẹ̀ wípé Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o pẹ̀lú tó ṣe fún mi yìí, kó kó ọbẹ̀ mi nìyí kó mọ́ fọ́. Bí ọ̀kan nìyẹn ni mo fi sọ pé ẹ jẹ́ ká lọ rí trend very very careful. Ọ̀rọ̀ pé a fẹ́ sọ̀rọ̀ láti pé káyé ó lè bá a mọ̀ wá àwa ní nǹkan kan pẹ̀lú ká mọ̀ fake life kò lè wúlò. Ọwọ́ ara yín lẹ́ẹ̀fì máa gbé àwọn fídíò yùn jáde lọ́kọ̀ọ̀kan. Eléyìí gan tí ẹ bá tún wò, mo fẹ́ kẹ́ ẹ tún fídíò yẹn wò dáadáa. Kódà fáwọn tí wọ́n sọ ọmọ Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n tó bá jẹ́ pé Yorùbá náà ni wọ́n, káwọn continent àwọn tó jókòó àti àwọn tán láwọn wá ná owó, eléwo ló sáré kójú òun hàn nú kámẹ́rà wípé wọ́n ń kí ilé àáfàá wọn, àbí tó bá jẹ́ pé àwọn tán ń wọlé lọ́kùnrin ilé bàbá wọn ni wọ́n ń kì. Kámọ́rí kan nínú àwọn obìnrin tí ó ti dẹ̀wẹ́kẹ̀ sí wọn pé bàbá ọkọ mi owó lẹ́ fún wa kò tí ì rí tèmi. Ẹ ò ní sáláì rí àṣà kan nínú ìdílé kan tó yẹ pé ẹnu ò lè ká pé gbogbo àwọn tó jẹ́ bí bàbá ọkọ rẹ̀ nǹkan bí irọ́ ní òsè mọ́ ṣe kì í ṣe kó fi sàrífín.
Ọlọ́run máa ń ṣe báyìí, mi ò mọ ti bòmí o, Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ìran títí wa. Ìyàwó àbúrò mi kan bẹ kọ́lọ́run bá kọ́ bá mi fọ̀nù kẹ́ ó bá kẹ́ gbogbo àwọn òkú wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. À ń pè ní Rashida, gbogbo wa pátápátá kò sẹ́ni tí ò lè pẹ̀lú ọkọ̀ tẹ́ mọ́ bàbá mi. Tàwádá ni yóò sì bá gbogbo wa ṣeré. Tí o bá ṣe tán àti fẹ́ fólómi ilé ní pọ̀n, tó o bá ṣe tán àti fẹ́ fún wọn ní pọ̀n 5 tó yẹ pé pọ̀n kan lọ fẹ́ fún wọn, nínú àwàdà tí ó bá yín ṣe wà á padà fún wọn ní pọ̀n 10. Nínú ìṣesí rẹ̀ ó lè pàgídí lòun ṣe òun kù sí Ọlọ́run nísìn, ẹ fi mílẹ̀, ẹ ṣe kíni, aláwàdà ní pẹ̀lú everybody, tí kò sì síbi tí ògbé ti lè ṣe pẹ̀lú anybody. Kò sírù ìran bẹ́ẹ̀ tí ò sí ní gbòòrò Ògbómọ̀ṣọ́. Ọlọ́run dáadáa, mo ti wo oríṣiríṣi àwọn ilé tọ́lọ́ ní kò jẹ́ ọ̀pá wá pọ̀. Táàtì mẹ́fà sọ̀rọ̀ pé àwa gbowó olómi ilé ni wọ́n ní àìsè tí yín nù wọ́n dá ẹ bọ́dá yẹn mọ̀ bá wa dá sí i, àfi tí a bá fẹ́ gba ọ̀rẹ́ yín lẹ̀ lóko. Ọ̀rọ̀ inú ilé wa leléyìí, ìní fi wọ́n lẹ́wù lẹ̀, ó dà fìlà wọn yìí mò ń mú lọ ni. Lójú yín ló fẹ́ dàbẹ̀ ni pé mò ń yẹ̀yẹ́ wọn, mi ò yẹ̀yẹ́ wọn. Ẹ̀tọ́ wa ní tòbìnrin là ń gbà lọ́wọ́ wọn, àwọnú ara wa débẹ̀. Tí wọ́n fi wá ń ṣerú nǹkan tó wà buoyant báyẹn, tó fẹ̀ lójú báyẹn, tí ìyá tó bí Yunusa tí kò sí lórí ìjókòó, mi ò ní fẹ́ kí n continue pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ mọ́ ni mo wí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n lópin ìgbà tí àwọn náà bá dáwọ́ kán máa gbé irọ́ jáde, ara ń kan wọ́n sọ̀rọ̀ sí wa ni, wọn ò lè defend ẹ̀, àwọn rẹ́lẹ̀ ìbú jáde ni, àwa sì mú àwọn ẹ̀rí jáde ni. Ẹ wá ń sáré kàkàkálẹ̀ káàkiri wípé ẹja dákẹ́ nígbà tó yẹ pẹ́jọ́ wà ń court. Àwa gbọ́ fáwọn ẹni Ọlọ́run, fáwọn tó wà àlàáfíà fún wa, tó wà àlàáfíà fún ìlú. A gbọ́, a gbà. Ẹ̀yin wá ń gbẹ̀yìn lórí mọ́ rán àwọn ọmọ yín láti máa kọlù wa, láti máa bú wa, láti máa búlù, láti máa farahàn bí ìgbà tó yẹ pé àwùjá mọ́ nǹkan kan. Ẹ wá ń fọ́ọ̀sì wípé irọ́ yìí sẹ́ àfikọ́fẹsẹ̀ múlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Káwa tá a wá wà lórí òdodo yọ wá dòpùrọ́. Bí kú bá ń pa òṣìkà, tí kú bá ń polóòótọ́, tí ò bá pa òṣìkà, bọ́ pẹ́ títí orí a máa sú ní ṣe. Ọlọ́run bá sì níbẹ̀ ti ṣe rí yìí, ó bí ẹ̀san o, kò bímọ ni, ó bí ẹ̀san tí ò ní ìyá, tí ò ní bàbá. Ó dá ni, ó dá ẹ̀san kalẹ̀ ká ló bá yẹn pé kìí ṣe bíbí. Ọlọ́run dá ẹ̀san tóun náà ń sẹ̀mí pé gbogbo tá a bá ṣe a ó padà wá fún ara wa. Yóò mọ̀ tó gbọ́dọ̀ sára inú tẹ ẹgbẹ́ tó máa ń wí yẹn tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ ìjọ tí gbangba níbẹ̀ ni tí kedere yóò yẹ̀ wò, tá ò jọ mọ wojú ara báyìí, tí bàbá ọmọ òhò ọmọ, tọmọ ọmọ òhò ìhò bàbá. Irú rẹ̀ ló ń délẹ̀ yìí o. Èmi kàn fi ń ṣèkìlọ̀ fún wọn ni, ẹ mọ́ wá sáré àwíjàre kẹ ẹ mọ́ fi fídíò mọ́ fi fèkì ilé ayé kẹ fi wá mọ́ sọ pé lọ́ba níkà ní ọ̀dá, síbẹ̀ rí ọmọ inú ilé ni òní ń dà wọ́n láàmú. Àwọn ilé ayé lára, mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, even if not for anything, for peace to reign, mo ní ọ̀rọ̀ ilé ayé lára kan ni mo bá yàn dá sí. Ibi tó bá kan ayé lára, tó bá wà ayé lára kan dìde kan sọ̀rọ̀, tó bá wọn kan mọ́ sọ̀rọ̀. It is their own problem. But eléyìí ọ̀rọ̀ ìlú ni. Lẹ́yìn fídíò eléyìí, màá padà gbé fídíò in tí ń ṣẹlẹ̀ nísẹ̀yìn, màá padà gbé wá fún yín kẹ́wọ́n tí ń ṣẹlẹ̀ nísẹ̀yìn. It's almost leading to the similar thing tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tá àti rí yanjú dìsìn. Ẹ ó rí fídíò rẹ̀ tó pé wọ́n ti gbé ẹsẹ̀ lé irú nǹkan bẹ́ẹ̀. Ayé ti di ayé ọ̀làjú, torí bílẹ̀ ń ṣe mọ́ ní ọ̀làjú sì ń tún lérí kúnra wọn. Ayé di ayé ọ̀làjú ní ìsìn ló jẹ́ káwọn náà ṣe fídíò
táwọn náà gbé jáde pé ayé ẹ bá wa wò ó, ọmọ ilé ni àwọn náà yan ìmáàmù gẹ́gẹ́ bá ń ṣe yan tiwa ni. Kí ló mú tọ̀dọ̀ wa tó fi wọ́, irú tó mú tọ̀dọ̀ wa tó fi wọ́ náà ti ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn nù o, náà fi ń pariwo torí pé àwọn kan náà wọ́n tún lórí hijack kìíní yẹn ní ọ̀hún. A ò mọ̀ bóyá irú àwọn tá à ń wí yìí àwọn àbíkànyìn èṣù ni pé iṣẹ́ tán fẹ́ máa ṣe ní ìsìn ni pé kàn fi máa dà lóru. Bí wọ́n ṣe hijack process ti t'Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣe hijack ti Ìṣẹ́yìn. Kí n má kìbọnú ara wọn, ẹ ó padà rí fídíò yẹn lẹ́yìn ìgbà tẹ́ bá rí fídíò yìí pẹ̀lú ògo Ọlọ́run. Lónìí náà ni kì í ṣọjọ́ mi tẹ́ẹ̀rì tí wọ́n ń pèpè fún àlàáfíà. Àwọn tí ẹ̀ dá ní ìsìn lórí kó jáde lórí fídíò pé nǹkan tó ń ṣe nìyí. Tìgbà tiwa a ò ráyè fídíò, àkọsẹ̀ kan gbogbo orú àwa yìí nígbà náà kò sí nígbà wọn ti lè ṣe mọ́ ní ṣe hands off ni àfi wọ́n sílẹ̀. Ìtọ́lọ̀ kan fi ṣèrànlọ́wọ́ fún wa nígbà náà ni pé gbogbo táwa ṣe nígbà náà ló wà documented, lákọ ìwé lé lórí tó fi débi tá a bá dé yìí. Mo kàn fẹ́ rọ̀ wá ní gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ bí special adviser fún Yunusa Toliat tàbí ẹ̀yin tẹ́ bá jẹ́ legal team rẹ̀, ẹ sọ fún wípé àwọn fídíò tó bá fẹ́ mọ play kó lọ rí reserve ẹ̀, kó lọ rí èlò ní court, so that níbi court yẹn wọ́n fi ríbi tako rẹ̀ dáadáa. Àwọn tó yẹ pé níta gbangba báyìí ló ti ń lò, àwa yóò sọ̀rọ̀ torí nǹkan tá a bá rí a gbọ́dọ̀ sọ̀rọ̀. We are content creators. Kì í ṣe mi nìkan mo lè sọ̀rọ̀ lórí rẹ̀ torí nígbà tí ọba ìdọ̀là àbọ̀túnlá ní ìsẹ́yìn láwọn ẹlòmíì tó ń tún dí wọn lè fi gbogbo Ògbómọ̀ṣọ́ ẹrú Ògbómọ̀ṣọ́ aláìfẹ́ dáadáa oníyẹn wò ó àṣẹ Yunusa sọmọ inú ilé ni àṣẹ bó ṣe jókòó bóòlù la ṣe lè gbọ́rù nǹkan báyẹn tínú wa lè mọ́ ọdún tọ́kàn wá fi lè mọ́ balẹ̀ nígbà tó pé kíní oṣooju wa látìgbà tó ti bẹ̀rẹ̀ tán sì ń wò wá gẹ́gẹ́ bí òpùrọ́ táwọn sì ń gbìyànjú láti fẹ́ prove pé òpùrọ́ ni wá. Báwo làwa náà sì ní jáde láti pé ká prove wípé orí òdodo la wà o, a òpùrọ́. I don't want to mention him again tẹ́lẹ̀tẹ́lẹ̀, but ìkìlọ̀ nìyí fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bó la ṣe fẹ́ ni. Àwa ń sáré settlement lábẹ́nú. Èmi kan yìí mo ń gbìyànjú rẹ o, kọ́lọ́run bá kó fi dá mi lẹ́jọ́. Kódà nínú gbìyànjú rẹ tí mo ń gbìyànjú rẹ, àtúndítọ́ pé nínú àwọn tá a tó jọ wà lórí ìrìn yìí tán tó fi ń pè mí lálábòsí, tán fi ń wò mí níwò pé ó ti lọ rí gbowó ni, ó lọ rí gbowó níbì kan ni, ó táwọn lọ́pọ̀ torí different type of meetings tí mò ń ní lábẹ́nú lọ́nà bá ṣe mú solution bá ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tí ò fi ní dáríwo, tí ò fi ní escalate, tí ò fi ní gbóná, tọrọ ara wo fi yéra wa. A rí nínú àwọn ẹlòmíì tó yẹ pé wọn ò mọ̀ pìlẹ̀ rẹ̀, wọn ò mọ̀ wàhálà tá à ń ṣe, kódà wọn ò mọ̀ bọ́n ṣe ń gbé mi, bọ́n ṣe ń tú mi lẹ̀, bọ́n ṣe kí ni, báwo mo ṣe rìn tí mo fi ń túlẹ̀, mo fi ń lọ sí kóòtù, mo fi ń dé ni, mo fi ń ṣe káwọ́ pẹ́yìn níwájú adájọ́ ni mo fi ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn omi ọmọ, kódà ọkọ tẹ́ bá gbé ọ̀bẹ lómi ìlọ́kàn báyìí kọ́ mọ́ déètì kan tí mo fi lọ sí kóòtù. Àfi tó bá bá mi bí tí wọ́n ní àgbà tá a dé kóòtù mo ṣe báyìí nìkan lọ́yà kù tí wọ́n mọ̀. Irú ẹni bẹ́ẹ̀ ní jáde tí ń sọ pé alábòsí ni lọ́ba níkà o, ó ti lọ rí tàwa alábòsí kó lẹ́tọ́ lọ rí, ó ti lọ rí sọ̀rọ̀ káàkiri, ó ti lọ sí kíní káàkiri, ó ti lọ rí wàtúnṣe torí pé àwọn wàtúnṣe fún ìlú, but àwọn gan fúnra ara wọn ò fà láàfíà fún ìlú torí pé ibẹ̀ ni wọ́n ti ń jẹ. Tí wọn ò bá sì ti ìmọ̀ jẹ níbẹ̀, wọ́n ti ní láníyàn pé ibẹ̀ làwọn ó ti padà jẹ. Èyí jẹ́ ká dúró ti kíní báyìí ká dàrú báwa ṣe dàrú, ibi tó bá fi sí náà ní ọkọ̀ padà fi sí. Ìkan náà kúkú ní gbogbo wa ni wọ́n ń ṣe láti pé tán fi ti ń jòdòdó lẹ̀. Nǹkan tí mo kàn fẹ́ sọ tí mo dà fi tó wá sí ni pé torí fídíò yìí mo fẹ́ kí ẹyẹ kẹ́ ẹ tún bá wa tún wò, kẹ́ ẹ wá béèrè continent ẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ bá wa wò ṣé àwọn ọkùnrin lọ tán nílé ayé lára tán kó àwọn obìnrin alásàlátù, tó láwọn obìnrin alásàlátù Central Mosque ló kó wá o. Ọwọ́n tó jẹ́ ọmọ obìnrin inú ilé gangan tán lọ lọ́kọ níbòmíì, òun jọ ẹyọ kan sí méjì bírú àwọn tó yẹ pé apá àwọn ọ̀kánú ilé wọn, ẹnu ọkọ wọn ká wọn, nínú kẹnu ọkọ wọn ká wọn náà ni ẹ máa lọ inú ilé yín kẹ lọ rẹ̀ túlé bàbá yín bí ọba ti ṣe rí kórí. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọkọ wọn àbí ìdílé tán bá gbé ti lọ́kọ tán bá tọrọ àtúbọ̀tán dáadáa fún àwọn ọmọ wọn, nígbà táwọn ìyàwó wọn ti ń lọ tán fẹ́ lọ rè túlé bàbá wọn, wọ́n mọ̀ pé wọ́n padà ní pé irú kí ló ń ṣe yìí, tó mọ̀ pé ó lè tẹ̀ lórí àwọn ọmọ tá a bá bí ni.
èyí tó fẹ́ rà àti èyí tá a bá fẹ́ tà. Sóòmọ̀ wípé ó lè wáyé bẹ́ẹ̀ ni tí wọ́n fi lè mọ caution ara wọn, ṣùgbọ́n rúùran bíi tí gbogbo wọn náà lọ rèé lọ́kọ sí ìran tí ò tọrọ àtúbọ̀tán tó dáa fáwọn ọmọ wọn ni, tí wọ́n fi lè caution wọn pé ìwọ obìnrin tó fi lè ṣe báyìí fún ilé bàbá rẹ̀ kò sí tó lè ṣe. Sọ́wọ́n pé wọn lè lóbìnrin míì lé àwọn lórí ni, wọ́n ní míì lé wọn lórí. Bí wọn bọ́kọ̀ ọba tẹ̀ láníyàn rẹ̀, Ọlọ́run fún ọkùnrin lówó, yóò fún lágbára tí ó fi ní mi, yóò fi wá mọ̀ túmọ̀ táwọn ṣe sílé bàbá wọn pé obìnrin lóko tí wọ́n padà mọ̀ fi gbọ́n. Ẹ dákun ẹ bára yín dá sọ yín tó ẹgbẹ́ tálé bàbá yín, kí ló dé? Ẹgbẹ́ bá padà lọ jókòó lọ́n, kẹ lọ jókòó lọ́n, ẹ fi bí ilẹ̀ fáwọn akáwọ̀ jókòó, akànní kẹ sún fún aká jókòó ní wọlé afẹ́ máa halẹ̀ fún. Bí ó sì padà dá nìyẹn. Torí gbogbo wọn pẹ̀lú tí wọ́n ṣe ní ìsìn wọn mọ̀ pàdé ẹ ti ń yàgbẹ́, ti ń tọ̀ sínú ìsàsùn ni. Bó sì rẹ̀ ní ń bàjẹ́, ibi tí wọ́n padà sín sí ni. Gbogbo ń tẹ́lẹ̀ tó ń ṣe yẹn wọ́n fi ń ba orúkọ ọjọ́ ọ̀la àwọn ọmọ jẹ́ ni. Kì í ṣe tẹ́ni kankan, ọjọ́ ọ̀la títí wọ́n ti rún náà rẹ́dì, táwọn ọmọ tí ń bọ̀ náà fẹ́ bàjẹ́ tó yẹ pé wọn ò ní nípìnlẹ̀ gidi kan kalẹ̀ fún wọn. Èmi ń ṣe challenge kìíní kan, in as long as fídíò yẹn kì í ṣe ibòmíì ni mo ti rí, lórí péèjì Yunusa ni mo ti rí, and it is a latest one. Even ìgbà tí màá fi mú fídíò yìí jáde, àwọn èèyàn tẹ́yẹ̀ ṣẹ̀ wò gan wò tí ju nǹkan bíi 38 lọ, because I was online tí mo fi mú jáde. Lópin ìgbà tó bá ti mú fídíò tó bá ti wà contradicting pẹ̀lú nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílùú lọ, a ní right láti pé ká lè defend ẹ̀. Tìjà kọ́ ni. Ẹ dákun ẹ jẹ́ ká jọ ṣe ní ṣe tìtọ̀ rẹ̀ bí ìgbà tá à ń jọ wo bọ́ọ̀lù Man U Chelsea. No, bọ̀bọ́ yìí offside ni, ẹ jẹ́ ká replay rẹ̀, ẹ jẹ́ ká mú súnmọ́, ẹ jẹ́ VAR àbí wọ́n ṣe pé ẹ jẹ́ ká wo, ẹ jẹ́ ká play, ẹ jẹ́ ká record, ẹ jẹ́ ká jọ wo. Ẹ mọ sọ fún yẹn, wọ́n náà wá wò sọ rẹ́sẹ̀ rẹ̀ àbọ̀ rẹ́sẹ̀ rẹ̀, ẹ jẹ́ ká jọ wo láàrin ara wa. Ẹ pati ebútì, ẹ jẹ́ ká jọ wo, ká jọ gbé làákà ẹwà tó gbọ́n wa ká fi gbé kalẹ̀. Ọlọ́run mú lè lọ̀rọ̀ tẹ́lẹ̀ tó wà nílẹ̀ yìí, òtútù ọkọ̀ọ̀kọ̀ dá lásọ láàmú o, òtútù ti ń dá lásọ láàmú báyìí ni o. Ọlọ́run padà múlẹ̀ o, but òtútù ti ń dá lásọ láàmú gidi gan, lásọ kan ni. Òtútù ń dá láàmú gidi gan pẹ̀lú bó ṣe wà. Tọ́lọ́run bá wá ní káwọn tó wà lábẹ́ ẹ̀ tán bá níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú wọn bẹ eré táwa náà sá lábẹ́nú pẹ̀lú àwọn ẹni Ọlọ́run, àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn tó jẹ́ àwọn àgbàlagbà míì ń bẹ, kì í sàdá ṣe ti tèmi. Àwọn àgbàlagbà míì ń bẹ táwọn jọ ń sọ̀rọ̀ ẹ̀ lábẹ́nú, táwọn jọ ń gbìyànjú, jọ méjì, jọ mẹ́ta, jọ mẹ́rin, àjọ ń ju nǹkan síra wa, kí la lè rò, àbí ká ṣe báyìí, àbí ká ṣe báyìí, àbí ká rìn báyìí, àbí ká rìn báyìí, àwọn kan náà ṣe kí láti lọ́rọ̀ tí ò tọrọ ọ̀rọ̀ ìdílé. Ẹ padà gbọ́ bí táwọn èèyàn sẹ́yìn náà tán bá ti wọn dé, kó tó di pé wọ́n ń sáré pé ká má jẹ́ kó dogun, kó má jẹ́ kó dariwo. Ẹ jọ̀ọ́ lórúkọ Ọlọ́run ọba, ẹ sọ fún àwọn admin tàbí tó wà pé Yunusa gangan náà ní bá control page ẹ̀, don't post anything tó bá wà contradicting sí nǹkan tá à ń jọ ń bá lọ, because in as long as tí wọ́n bá ń try láti fẹ́ force ayé pé kọjá pé wọ́n ni, at the same time ibi tó bá gbé ti kù díẹ̀ káàtó we fault you, ibi táwọn náà bá gbé ti kù díẹ̀ káàtó fault us. Nítorí pé wọ́n ní ká máa bọ̀ lọ́ndì 9 kẹ wá gbé fídíò sórí kẹyìn lọ́ndì 6 ká máa fi show pé bí ìgbà tó yẹ pé àsàlátù tẹ ṣe àsàlátù jọ Sunday tó kọjá yìí ni, so that ìmọ̀gbà tí wọ́n á rí lọ́ọ̀yà tí ọmọ nǹkan kan tó kàn wá lórí chamber rẹ̀ ọkàn rí pé tó àsàlátù tá a ṣe lọ́sẹ̀ tó kọjá ni. Èèyàn mélòó náà fẹ́ máa fi ẹni tí ò wo tí ò bá wà ní online mélòó lọ́ fẹ́ rí wípé àsàlátù yìí ti kì í tiẹ̀ tún sàsàlátù wọn jókòó sí pé nǹkan ṣe yìí ti wà ńlẹ̀ long ago before I Zubairu Muhammad Taofeek write a letter to area command office through a lawyer wípé kan sọ fún Yunusa pé ó ń trespass nínú mọ́sálásí yẹn nígbà náà tán fi stop ẹ̀. That is a video tó ń pẹ̀lú àwọn security rẹ̀ tán fi kò tí ì lọ ọlọ́pàá ńgbà náà tán fi jọ ń lọ tán fi jọ ń bọ̀ níbi mọ́sálásí tá a mú fi ní video yẹn tí mo kọ lẹ́tà petition pẹ̀lú lawyer tán mo lọ sí area command office tán dẹ̀ fún wọn níwèé pé kó mọ́ dibẹ̀ yẹn mọ́. I remember I do it that time torí ọ̀rọ̀ yìí ó ti fẹ̀ lójú tipẹ́tipẹ́, so tí ò débẹ̀ mọ́, that is after gbogbo orí ilé gbogbo scenario tẹ́yẹ tán ṣe yẹn in tó ti ṣẹlẹ̀ ní at the early stage. Nígbàtí early stage pọ̀ síbẹ̀síbẹ̀ náà doubting wà lára ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èmi, àwọn tẹ́yẹ nínú àwọn ọkùnrin kìí sáwọn ara nulẹ̀, àwọn tó já àwọn ara nulẹ̀ ń bẹ̀rù ju nǹkan bíi 3 tàbí 4 wọn, àwọn alásàlátù náà wà bẹ́ẹ̀. So fídíò yẹn afẹ́kẹ́ lọ rí
kẹ go against ẹ pátápátá kò ní nǹkan kan ṣe pẹ̀lú tó ń ṣẹlẹ̀ ní ìsìn nítorí ṣẹlẹ̀ sẹ́yìn ni ẹ mọ̀ wò bẹ́ẹ̀ ni pé fídíò tó ṣẹ̀ṣẹ̀ jáde náà pé bóyá nǹkan kan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni no kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nǹkan tó ti pẹ́ ni àwọn tẹ́lẹ̀ tán jókòó yẹn they are rented n ló fi jáde pé àwọn elégbè náà fúnra ara wọn torí pé kì í sàmọ́ inú ilé náà ni wọ́n nígbà tẹni tí ń léèdì orin tí ń kọ orin tẹ́ bá wo àwọn oníṣẹ́wẹ́lẹ́ Ìlọrin wọ́n ṣe ń wí ẹni tó ń léèdì wọn gan bó ṣe ń wí lẹ́tì mọ́ gbọ́ pẹ̀lú míì náà tó ń wí tẹ̀lé tó gbẹ pé kọ́mọ́sí òun nìkan tí ó tún mọ wí nígbà tó bá yá báyìí gbogbo wọn bá tún wá fi èyí tó bá yẹ kán jọ gbé wọn jọ gbé ló fi wá sí pé ń fún wa ń kọsẹ̀ ń fi sọ pé kẹ́ dákẹ́ náà Alájà fẹ́ kọrin torí pé òun lòun mọ̀ àwọn tó wọ́n mọ̀ kájé kó òun wí òun kò yìí tó sì fẹ́ kí ló fẹ́ kí torí wípé láàrin ìgbà náà wọ́n ti kọ́kọ́ fi bú wọ́n ti fi ẹ̀sùn kan Yunusa wípé ní Àbátà níjọ́ tí wọ́n kọ́kọ́ mú wá àwọn ń kí Oníkòyí oríire òwú débi pé kó fi kówó jáde kó fi ná wọn lówó nínú àwọn ọ̀rọ̀ tájọ sọ láàrin ara wa nígbà náà ni nígbà wọn organize ẹ̀ ló fi ṣe kọ́ lọ jókòó síwájú wọn pé wọ́n ń kí Oníkòyí náà fi fún wọn lówó and we thank God wípé lọ́dọ̀ Supreme Council for Islamic Affairs ó ti sọ wípé Olúkòyí ń làwọn ń jẹ́ ìyẹn sì rò pé ìran kan bẹ ní àgbáyé tí ń jẹ́ Olúkòyí Oníkòyí làwa mọ̀ even lérí àbí tí mò ń gbé ó dàbẹ̀ pé àwọn Oníkòyí náà kọ́fà gbogbo rẹ̀ pátápátá Oníkòyí náà ni wọ́n náà ń pe gbogbo àárín yẹn lérí àbí tí mò ń gbé so bí tiẹ̀ sì wá jẹ́ ti Olúkòyí ló fi wá jẹ́ nǹkan tó yà wá lẹ́nu so nídìí eléyìí a fẹ́ kí ẹ disassociate ara yín pẹ̀lú fídíò tẹ́ tó kọjá yẹn it was meant to mislead people láti lè ṣì àwọn èèyàn lọ́nà lórí nǹkan tí ń lọ irọ́ ló pa kì í ṣe fídíò tó ṣẹ̀ṣẹ̀ ṣe fídíò tó ti pẹ́ ni kódà kí wọ́n tó gbé èmi ní gbígbé àkọ́kọ́ tí wọ́n gbé mi kódà kí wọ́n tó gbé Anímọ̀ṣàun ní gbígbé àkọ́kọ́ òun ni gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ kẹ́ lọ rí mọ̀ so ẹni tó bá dẹ̀ mọ history ìgbà tán fi gbé mi àbí tán fi gbé Anímọ̀ṣàun sísìn yóò mọ̀ pọ́jọ́ náà ti tójọ́ mélòó kan ló fi wá di pé wọ́n fi wá lórí show fídíò bí ìgbà pé lánàá ni so ẹ̀yin èèyàn ẹ mọ́ kọ̀bí ara sí fídíò tẹ́ rí yẹn irọ́ ló wà nídìí ẹ̀ ló fi jẹ́ ká tún play mọ́ pẹ̀lú pé bẹ́ẹ̀ ti ṣe rí yẹn tó bá rú wa lójú ẹ jẹ́ ká reverse ká tún padà lọ kẹ́ jẹ́ ká rewind sẹ́yìn ká tún padà lọ sẹ́yìn ká lọ rí tún wò ẹ rí gbogbo scenario yẹn gẹ́gẹ́ bí ilẹ̀ ọmọ Yorùbá tó bá jẹ́ pé wọ́n bá rí ṣe dáadáa Ọlọ́run pẹ̀lú gbogbo wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ kú palẹ̀mọ́ àwọn nǹkan mẹ́wàá tó ń dààmú ìlú Nàìjíríà tó yẹ pé ó ń bèjì ní wọn pẹ̀lú Ògbómọ̀ṣọ́ irú tó ń dààmú Ògbómọ̀ṣọ́ tí ń dààmú Nàìjíríà generally ìpele mẹ́wàá ni nǹkan mẹ́wàá ni ẹ kú palẹ̀mọ́ rẹ̀ bọ̀ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ la fi fẹ́ mú ti Nàìjíríà bọ̀ lára láfi rí pé so jọra wọn àbí kò jọra wọn irú ọ̀nà wo la fi lè wá àtúnṣe lórí rẹ̀ tí gbogbo wa tá fi jọ ní ìgbé àlàáfíà in táwa kọ́nu solution journalism àjọjọ pariwo àjọ wa tó bá wà níbẹ̀ tó bá jọ àwàjọ jókòó àwàjọ wá solution wa fún pé kí la lè ṣe láti pé ká fi wá àlàáfíà fún àwa tí ń wá àlàáfíà lọ́jọ́ tó ti pẹ́ lábẹ́nú kì í ṣe pé gbẹ́ torí pé ká má gbé mọ́ ni ká má ṣe no ẹ lọ rí chẹ́ẹ̀kì gbogbo ìgbà tán tí ń gbé mi kò síbi tí mo gbé ti lọ rí ṣe agreement pẹ̀lẹ́ nìkan pé mi ò ní sọ̀rọ̀ nípa àgbà bàbá tó bí mi kò sí mọ́ bu mi mọ́ lọ́wọ́ àánú gbogbo rẹ̀ sọ fẹ́ kí n bu ọmọ dáná mi ò ní bu ṣé nígbà tí n bá ti bu ọ kò sá lè sọ pé kí n mọ́ sọ̀rọ̀ lù mí kò sófin tó lè sọ pé kéèyàn mọ́ sọ̀rọ̀ that is that mọ́ sọ̀rọ̀ ilé Ayélára mọ́ fine Ayélára ń gbọ́ wọn lá mọ́ sọ̀rọ̀ yín mọ́ sẹ́yìn náà dàkẹ́ sẹ́ sọ̀rọ̀ ara yín kò sẹ́ kàn wá ọ̀rọ̀ tó wà lẹ́gẹ̀ẹ́ sọ̀rọ̀ Ayélára èmi personally kì í sọ̀rọ̀ Ayélára ọ̀rọ̀ ìlú ni so èyàn sì lè rí nǹkan kan tó fẹ́ tábà àpèrè Ògbómọ̀ṣọ́ kí n káwọ́ gbéra àsomọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ I will not Ọlọ́run wa yóò wọlá ajé sí ń jẹ́ òun yóò sọ àlàáfíà kalẹ̀ fún wa ní ìlú Ògbómọ̀ṣọ́ nàyí sí tó bá wà láàrin wa tí ò fi jẹ́ kọ́rọ̀ ara kó gbé wa tí ló fi ń gbóná gbọ̀n Ọlọ́run bá yóò bá wa rọ̀ yóò sì bá wa rọ̀ ojú àlàáfíà sí ìlú Ògbómọ̀ṣọ́. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.